síbi al-asbabu ad-dakhiliya àwọn wo ni àwọn okùnfà abẹ́lé tó pé bóyá nírú ìjókòó tiwa yìí ọlọ́run lè kíkà gbára tí wọ́n ká pétọ́ jìnnà sírù nǹkan báyìí kọ́ má bàa dá láṣejù nínú ẹ̀sìn. as-sababu al-awwal ittiba'u al-mutashabih tarku al-muhkam. Olúwa sọ fún wa nínú al-Qur'an al-Karim. هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب. آية يجي وقي آية القرآن الكريم لوري سيريسي تولوا سوكالي Olúwa ní منها Ọlọ́run gan ló wí bẹ́ẹ̀ o منه آيات محكمات وأخر هن أم الكتاب وأخر متشابهات. àwọn àyà kan bẹ tí o sẹ́sùn kan lẹ́yìn àpò muhkamat tá a mọ̀ pé a pọ́nbélé ntọ́lọ́hún wí ni. at the same time àwọn kan bẹ tó yẹ pé mutashabihat ó ṣe yí irú èyí táwọn kan yí lọ bí wọ́n yí lọ yìí. òun la al-Qur'ani fi wá ní fa amma alladhina fi qulubihim zaygun fayattabi'una ma tashabaha minhu. gbogbo ẹni ẹ bá wá rí tí ó fẹ́ rìn náà gùlúwù ntí ó fà ní pé ńjọ́ tó bá ti jẹ́ pé níbi mutashabihu yìí bí wọ́n bá kéwu mutashabihu lọ́ máa wá bọ́ bá ìbéèrè kíni mutashabihu Kùránì lọ́ máa wá tó bá ṣe báyìí ńkọ́ ṣe bóun náà ló ṣe báyìí. mo sọ tàn kánjọ́ kan mo ní baba Albani ẹnu wọn mo ti gbọ́ nínú muhadara àwọn kan. Allahu yarhamu rahmatan wasi'a. wọ́n lé àfa kan ọlọ́mọtí máa bá tó bàtà àwọn àfa tí máa jayé ọ̀kan ni ó nà bàtà ọ̀kan ni ó ọmọ yìí sì máa tó lóòótọ́ yóò nà yóò tó ọwọ́ adijọ́ kan àmọ́ bọ́ gbàgbé ni bóun náà sì fẹ́ bọ́ fẹ́ béèrè nǹkan lọ́wọ́ àfa tá a kó fún ni nígbà àwọn bá rí bàtà wọn wọ̀ kọ́sá tó bàtà fún àfa. Baba Albani nígbà táwọn fi wà ní Albania níṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o kparata afa yóò ṣe fatiwa ẹgbẹ́ kí ló wí ó ní ọmọ yìí wẹ̀ lọ́mọ o huwa káfir huwa ó ti di kèfèrí lérí kíni lórí onúbàtà afa ó ní bẹ́ẹ̀ ni ó ní tìtorí pé ẹ máa wá wo o ní ti ọlọmọye náà fi ń da làákàyè ayé rú lónìí nínú o yọmọ wa tó lera àwọn ẹwà rògbò ọ̀rọ̀ gidi ni torí pé ní ntòsí yẹn ó túmọ̀ pé lam yahtarim al-alim ọ̀pọ̀n àfàrẹ̀ lé lóòótọ́ ni àwa náà gbà àbí pé ọmọ yìí ò ṣe dáa ọ̀pọ̀n àfàrẹ̀ kọ́ wa tán bẹ̀ wọn wa man lam yahtarim al-alim la yahtarim al-ilma. ẹni tí ó bá ṣe pọ́n àfa lé àfa kí ọ̀pọ̀nlé ìmọ̀ tá àfa àwọn ní gan-an ní tàbùkù ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀dà wọ́n máa ń lam yàtọ̀ ẹni tí ó bá pọ́n mọ̀ lé ńkọ́ kílẹ̀ mọ̀ tó ń ṣe yẹn kílẹ̀ mọ̀ tó ń ṣe yẹn ẹni tó ní mọ̀ gan-an ní ọ̀pọ̀nlé ẹni tí ó bá ṣe pọ́n ẹni tí ó ní mọ̀ lé ṣe ó kèfèrí àbí kò kèfèrí ẹ lọ gbọ́nu baba Albani ní àwọn bí ọ gbé àwọn wá bí gbé man qa'ada hadhihi al-qa'ida tá ń fún ọ qa'ida ṣètọ́ni tó ń gbégi yẹn gbé ẹnìkan ṣe kínní kan ẹ wà rí ẹlòmíì ọmọ wa tó bí falisafa tó bá ṣe báyìí sọ ọ jáde àbí ọ jáde sọ wọlé àbí ọ wọlé ẹ dákun ẹja afurasí gbogbo ẹni ọba ti ṣe pé ní tá a máa fi dààmú làákàyè àwọn èèyàn al-mutashabihat tá a máa wá fi ti ọjọ́ra wọn wéra wọn nínú tí máa fa gùlùwù ni òun ní ọ̀rọ̀ Ibn Umar tí mo wí lẹ́ẹ̀kan jẹ́ kí n wá kà á nísìnyí ọ wà ansabu huna Abdullahi bin Umar radiyallahu anhu
qala fil haruriyya àwọn khawarij tí mo wí lẹ́ẹ̀kan nígbà tí Ibn Umar fẹ́ sọ̀rọ̀ ń pa wọn qala innahu yara'u shirara khalqillah Ibn Umar lóhùn ò rí ẹ̀dá Ọlọ́run tó burú tó tó wọn àwọn ni wọ́n burú jù lọ́dọ̀ Ọlọ́run àwọn wo àwọn táwọn gbà pé ìmánì tàwọn Ali àti Muawiya ò tó kankan Ibn Umar ní bí wọ́n bá ń wẹ̀ ni ó burú jù lọ́dọ̀ Ọlọ́run àwọn ni kí ni wọ́n ṣe oni innahum intalaqu ila ayatin unzilat fil kuffari faja'aluha fil mu'minin intalaqu ila ayatin unzilat fil kuffari faja'aluha fil mu'minin wọ́n sì tójú bọ àyà alukurani tọ́lọ́hún tí ń sọ̀rọ̀ ń pa àwọn kèfèrí nígbà táwọn ọmọ tu fáyé wọ́n wá ń ṣe kínni wọ́n wá ń túmọ̀ rẹ̀ pé àwọn tí ń kírun tí ń gbààwẹ̀ tí ń ṣe la ilaha illallah ló bá wí. níbi Ọlọ́run bá ti ń sọ̀rọ̀ kèfèrí kéèyàn máa wá apply irú rẹ̀ sí mùsùlùmí tó ṣe pé mùmíní ni àmọ́ ṣàṣìṣe. Ibn Umar ní arahum shirara khalqillah àwọn ni wọ́n burú jù lẹ́dàá Ọlọ́run. torí náà al-Khatib al-Baghdadi mọ̀rọ̀rọ̀ tí wọ́n náà ń bì àwọn náà sọ̀tàn kan tí ó kọ́ wa lẹ́kọ̀ọ́ láti mọ irú ìran ìmọ̀ tẹ̀lé mutashabihatu yìí wọ́n ní láyé al-Khalifa al-Ma'mun min al-Khulafa al-Abbasiyyin ọ̀kan náà àwọn Khawariju aláṣejù yìí ó wọlé wá bá al-Ma'mun ó wá ké àyà yìí fún Ma'mun àyà kan tá a wílẹ̀ kan wà bẹ́ẹ̀ tọ́jú náà wa man lam yahkum bima anzala Allahu fa ulaika humul kafirun pé Olúwa lẹ́ni tí ó bá ti fi ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ dájọ́ o irú wọn ni kíni àwọn ni kèfèrí fa qala lahul Ma'mun Ma'mun ní Ọlọ́run wí bẹ́ẹ̀ khalifa ni Ma'mun o ní wọn bí ń tó làákà yìí kárìjì pé Ọlọ́run wí bẹ́ẹ̀ ó ní Ọlọ́run wí bẹ́ẹ̀ ń bẹ nínú Al-Qur'ani bó o ló ti mọ̀ ó sojú ẹ̀ ń jọ́ tí tọ́sọ̀kalẹ̀ ni àwọn náà kò sojú wọn ó ti wá mọ̀ qala ma daliluka qala ijma'u al-ummah ijma'u al-ummah ìgbà gbogbo àwọn àfa al-ummah ni wọ́n ajímọ̀ wò pé àyà yìí ń bẹ nínú Al-Qur'ani ijma'u ló fi hàn wá pé ìyẹn ni pé panupọ̀ kọ̀sáfà tó di yẹn nínú pé àyà yìí ń bẹ ní kíni ẹ wá gbọ́n tí Ma'mun wí qala fakama radita bi ijma'ihim fi tanzil فرض بإجماعهم في التأويل فكما رضيت بإجماعهم في التنزيل فرض بإجماعهم في التأويل ìwọ tó mọ̀ pé ìjìmọ̀ wà àwọn àfa àjọhùn lójú ọgbà páyà yìí ń bẹ ní Al-Qur'ani béèrè ìjìmọ̀ wọn bó wọn ti gbáyà yìí mọ̀ wí tiẹ̀ lónìí bí ìjìmọ̀ wọn bá lè ṣiṣẹ́ pé àyà yìí sọ̀kalẹ̀ ẹ dákun sí ọ̀rọ̀ yẹn sóyé gbogbo ntí ìjìmáwò ti parí tí wọ́n ti close yẹ bí àṣà àwọn eléèbó wọn á ní kéèsì kan ti wà closed ẹlòmíì tí o tó nǹkan kan lónìí sì ń rí òkun rẹ̀ kódà àwọn àlùfáà kan ṣe débi pé inkaru ìjìmáì qad yakunu kufra kéèyàn ó ṣe inkaru ma ajma'at alayhi al-umma kódà ó lè sọ yẹn di kèfèrí ọ̀pọ̀lọpọ̀ lónìí tó bá ipá dúró lórí pé al-ijma'u ni ma ajma'at alayhi as-sahaba aya yìí o báwọn sọ abẹ́ anabi ṣe gbọ́ yìí ni hadithi yìí o inú ètò pọ́pùlà jù kullu bid'atin dalalah wa kullu dalalatin fin nari ẹni tí ń wíwì kú yẹ kí ọ tọ́ka sísọ abẹ́ kan tó wíwì tó ń wí lónìí ipe tiẹ̀ gbàgbé gbogbo yìí tó ń wí òun bá ń na kákínni sọ abẹ́ anabi ẹ̀yọ kán tọ́lẹ́ni ọba fi sí bí mu gàrí àbí nínú náà fi mu yọ wọ̀ ná pé tiẹ̀ na ká sísọ abẹ́ kan láyé jì kò ń náà lè rí ńgbà tó wá mọ̀ pé àwọn sọ abẹ́ ajímọ̀ ọ̀hún ẹnu wọn papọ̀ pé níta nàbí wí ni o bẹ́yìn tẹ́ ẹ bá dé lẹ́yìn bá ń gbọ́ nǹkan mi yé òun ni Ma'mun pé kama radita bi ijma'ihim fi tanzil farda bi ijma'ihim fi ta'wil kìí ṣe páyà yìí kan sọ̀kalẹ̀ lásán àwọn náà ké wọ́n gbọ́ yé bó làwọn gbọ́ yé lánàá dóńbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ntí ń da ẹ̀sìn rúlò ní ittiba'il mutashabihati yìí ni àìnáni ijma'u salafil umma
nínú àwọn ìpìlẹ̀ usulu adilla sharia sì ní kíni al-ijma' fa inna ummati lan tajtami'a ala dalala torí náà inú àwọn asbabu tí àwọn okùnfà àṣejù ẹ̀sìn ǹjẹ́ ń fa àṣejù nù ẹ̀sìn ẹnìkan sọ pé mò ń wí repeatedly ẹnìkan ò pa àwọn àfa tá à ń wí yìí baba bombasi ni baba binusẹmẹni ni baba alibani àwọn tó ṣáájú wọn alimami malik alimami shafi'i as-sahaba ridwanullahi alayhim ẹnìkan ò pé màsúmù ni wọn àmọ́ ẹjẹ àgbà kó níbi tí wọn kéwú dé káyé tó gbà pa àfa ni wọn ara àdánwò ni pé ní ẹni ó yẹ kó tẹ́tíra sí yàn tí wọ́n bá ń tẹ́tíra sí àdánwò ni ẹni ó yẹ kó ń gan ọmọ wá késẹ́ẹ̀tì kí pé ẹ dákun kí ni bàbá wíyàn yìí tó ipò ńlá wa ń ta sọ di àdánwò ń kọ Nàìjíríà yìí ntí dókítọ̀rù ntí jáde jámíà bí n bá wálé tí wọ́n pè mí sí orí rédíò pé wọ́n á sì pàtó ẹgbẹ́ kí ni wọ́n máa pè mí àwọn àfáàgbà láti Saudi àfáàgbà mọ́ mo rí pé bí a ti kó bára wa nù a máa fanra wa bí kọ́bẹ́kọ́bẹ́ àwọn láti mọ àwọn àgbà àfáà akóbára wa kó pọ̀ lọ́nà ẹ̀bẹ̀ ni ẹ wàá fún ẹlòmíì yọ mọ̀ wọn rẹ ẹlòmíì bẹ́ẹ̀ bá fún un yọ wàá bẹ́ gbogbo ẹ̀ lànàbì ti kì wá ń lọ ànàbì nínú tí ó padà dé nígbẹ̀yìn ayé ànàbì ní wa yatakallamu fihim ar-ruwaybida ànàbì lẹ́ni tí ó tó kọ́ da sọ̀rọ̀ ni ọmọ wa da sọ̀rọ̀ wọn ni mani ar-ruwaybida qala ar-rajulu at-tafi yatakallamu fi amrin 'am aw fi amrin 'amma torí náà eléyìí náà ń bẹ nínú tó yẹ ká fi èsì ó níbi àwọn baba Albani kéwúdé ẹ̀yìn ọgbọ́dọ̀ kan wá gbígbà tí ẹlòmíì gbà tó kàn yọ wọn jìgá báyìí gbé kọ́ra wọn sọ fún un pé Sheikh Albani báyẹn òun sọ fún yín pé ànábì wí baba Albani ọ̀ ma ànábì wí ó yẹ kí làákàyọ̀ sọ fún yẹn wàláì kì í ṣe pé mò ń rìpíìtì ẹ̀ wàláì èmi ọ̀ ẹ́ bá bèlíìfù pé màá súnmù làwọn àfa àwọn yìí kọsẹ́ nìkan náà àwọn afa wa yìí tó gbà pé wọn ò lè ṣàṣìṣe àmọ́ ó níbì kan ẹnìkan ní gbogbo bóyá tí ń tẹ̀ ń fa náà níbi sẹ́mi pé kò síbi tí wọ́n ti hàn róòlù àfa àwọn tó jọ àwọn àfọ̀nṣẹ̀rí àṣẹmọ̀ pé àwọn làwọn lọ́ọ̀yà àwọn ní òfin àgbáyé bí wọ́n bá pé èèyàn pé kó di lọ́ọ̀yà lẹ́sìn ọmọ ẹni ó di lọ́dún yìí nọ́mbà rẹ̀ ṣáájú tiẹ̀ tí èkú yọ máa mọ̀ pé kí ni kọ́ra bí a bá pàdé ńkọ́jù wọ́n sọ fún ọ̀gá rẹ̀ ní ọ̀gá rẹ̀ lélẹ́yìí ẹni oníbàyà gbà tí ò sí inú kéwú ẹ̀kọ́ onídìí èyí wọn ò nídìí inú kéwú àwa ni ẹ jẹ́ ká kọ́ra wa àwọn àlùfáà wa lẹ́kọ̀ọ́ ni tíyẹn bá wo báwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alaihi wasallam àwọn kọ́là láàrin ara wọn wọ́n mọ kàtígórì ara wọn wọn aláwọn kan ní al-asharatul mubashsharuna bil janna wọn aláwọn kan ní ahlu badri àti bẹ́ẹ̀ 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 lọ torí náà ẹ dákun eléyìí náà ẹni tí wọ́n bá ń fọn kọ́mọ bẹ́ẹ̀ o kọ́mọ gbà fífọn torí pé èmi ò ní dáwùtù ń bẹ pé bẹ́ẹ̀yàn bá mọ kéwú ó nídìí tajarubil hayat ó nídìí kíni ó nídìí experience ayé ẹ máa wò ó pé àwọn fatiwa míì ya bó làwọn bàbá kan ti sọ tọrọ yìí ibi tó ju tiẹ̀ dé ni wọ́n sọ ọmọ ìwọ ọmọ tí ó jẹ́yìn rẹ̀ gbọ́ ẹlòmíì ọkàn ju fatiwa kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àdánwò tó bá mùsùlùmí láyé lónìí fatiwa kọ̀rọ̀ yàrá ẹnìkan ni but àwọn ar-rasikhuna fil ilmi irú ẹ̀ ní Umaru kọ́ wọn bí ọ̀rọ̀ ńláńlá bá dé Umaru ni ẹ lọ ké sí gbogbo àwọn alùbádìrì wa ẹ wá fojú ìgbé tẹ gbé ànábì tẹ bá ànábì gbé yàtọ̀ fún kéwù torí náà eléyìí náà ń bẹ nínú àdánwò tawalli maratib al-qiyada al-ilmiyya man laysa laha bi ahli tọ́yì nínú àwọn asbábù at-ta'amulu ghayru ash-shar'i fi mu'alajati al-ghuluw fikriyan gbogbo ẹ̀ náà la máa mẹ́nu bà eléyìí náà tún bá àwọn alágbára ayé àtàwọn alágbára tiwa ń tòsí iná bọ́lọ̀nba làwọn náà gbọ́ eléyìí náà bá wọn wí
sẹ́rára ń tí àwọn mọ̀dọ́ìrù ta kàlẹ́ kan ní pàtàkì jùlọ mọ̀dọ́ìrù ńfù violence tí òjò tí ì tán ara ẹ̀ ni pé bàbá la fẹ́ wá oògùn sí àṣejù èyí ṣe tá à ń mẹ́ni táwa náà mọ̀ pé ọ̀sẹ̀ kódé yìí tó pọ̀ jù ní pé ẹni tí ọ̀sẹ̀ gan-an òun ni ọ̀pẹ̀ ń bi ìyà ju ẹni tó ṣẹ̀ gan-an lọ ẹ wá rò pé èèyàn ṣàbòsí kọ́lọ́hún ọmọ gbìjẹ gbogbo àwọn tí ń bẹ ní ọwọ́ tẹ mọ̀ pé wọn ò ṣe nǹkan kan wàláyà rọ̀ yín ẹ̀jù wọn lẹ̀ o torí pé báwọn eléyìí bá ń jí lóru gbogbo òru jọjọ tí wọn bá ń lò mbẹ tí wọn bá ń ṣépè lé gbogbo òlu yìí pé gbogbo wọn sì fi mí sí àyè tí wọn sì mọ̀ pé ọlọ́run ló wọn dáhùn o da'watul mazlum pé àdúrà tẹni tá a bò sí tó bá ṣe olúwa ní kò sí gàgà kan láàrin ẹ̀mí rẹ o láàrin eléyìí just anamọgbó eléyìí ọ̀tọ̀ ní tá a rán wọn ọ̀tọ̀ ní tí wọ́n rán àwọn ECOWAS gbogbo ìlú West Africa èyí tí wọ́n láwọn fẹ́ jókòó máa sọ nísìnyí pé wọ́n bá nu nìkọ́ọ̀bù gbogbo West African countries nítorí pé àwọn kan wọ nìkọ́ọ̀bù wọ́n fi ṣe ń tí ọ̀dà yes ọ̀dà bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ẹ ti bá nu ṣáàtì ti pẹ́ torí pé àwọn tí ń wọ ṣáàtì fi ṣe ń tí ọ̀dà ti pọ̀ àbí ó yà á ti rí i pé wọ́n bá nu bùbá àti ṣòkòtò torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ olè tí wọ́n máa mú Nàìjíríà yìí ètí wọ́n ń wọ̀nu ẹ padà ń bẹ́ẹ̀ bàbá fẹ́ ká lékún bínú Ọlọ́run ọba wa kí Nàìjíríà ọmọ tẹ̀lé wọn lọ rú bẹ́ẹ̀ o àwọn òfìgbà kan kọ sáfà súnà kan tí ó sọpọ́ọ̀tì ńtọ́lọ́wọ̀n sọpọ́ọ̀tì àmọ́ kẹ́yìn wá pé nítorí pé ẹnìkan wọ́rọ́ aṣọ kan ṣe nǹkankan àbẹ́nìkan ọjọ́ ẹnìkan irú yìí náà ò lè níwọ̀n náà tó rọ́jọ́ ẹnìkan tó jalè ń jò ní tí wọ́n mú yẹn rú ẹ ara ntí o tí ì jẹ́ kí àwọn madhahiru guluwi tán òun ni pé at-ta'amulu ghayru shar'i fi mu'alajati al-guluwi fikriya min al-asbab غياب الوعي بحرمة المسلم وحرمة دمه وماله ẹlẹ́kùn ẹ̀yìn àlùfáà wa ẹjọ́ máa jáde nínú àwọn lectures àwọn dùrúsù wa ká dá ìpàtàkì hurma èèwọ̀ mẹ́dẹ́bẹ́ mẹ́sẹ̀ tí ń bẹ lára ẹ̀jẹ̀ mùsùlùmí kọ́dà bó ipa àdìsí tá a máa ké náà ni pé alimusilimu ala alimusilimi haram damuhu wa maaluhu wa iriduhu ó yẹ kí a ta àwọn èèyàn jí padà pé gbogbo ránran yìí gbogbo ìdánwò kì í bẹ́ẹ̀ mi ẹnìkan bá bọ́ lọ́wọ́ rẹ̀ kọ́mọ ìkébi tí gbogbo òrùn àtàwẹ̀rẹ̀ àtàjèrè àti sàkáàrí òrùn sínú o ẹ̀jẹ̀ á máa dẹ́rù bá àwọn èèyàn débẹ̀ òdodo ni torí pé àfi kí a dá a padà káwọn èèyàn mọ̀ pé nítorí rọrùn kọ́ ni kí ẹnìkan kan àtẹniọ́sẹ̀ àtẹniọ́sẹ̀ alọ́bì kan à ń wẹ́ nìkan wá pààyàn mẹ́wàá kódà bí àwọn ẹni yìí kódà bí wọ́n ṣe mùsùlùmí sọ̀rọ̀ pa gbọ́dọ̀ sọ̀rọ̀ débẹ̀ kámẹ́sọ̀ ìsìlámù ló kọ́ tí ì jẹ́ anabi ló wí anabi sallallahu alaihi wasallam ní man qatala mu'ahada anabi lẹni ọba pa ẹni tí èsè mùsùlùmí ni o amadéhùn bẹ láàrin àtẹ̀yìn wọn ẹ̀ sínú jà torí pé lómi ọmọ pé ìsìlámù pín mùsùlùmí kèfèrí tẹ̀ ẹjọ́ ń jà àti kèfèrí tí kìíní tí ò sí jà láàrin yín anabi ní kèfèrí tí ọjẹ́ mu'ahadu ẹni ọba pa lam yarih rahihatal janna anabi ní kò ní gbóhùn aljanna bẹ̀lẹ̀ yọ wọ̀ hadithun sahih kini ń jẹ́ mu'ahadu lóde ayé tòní ẹni àjọ gbèsìsìsì bùlù kan náà lọ́wọ́ ẹ̀dàkùn sí àwa nù jànú torí ẹ̀dàkùn ó yẹ káwọn àlùfọ́ ọmọ sí àwọn èèyàn létí àwọn nǹkan wọ̀nyí kéèyàn má rò pé tọ́lọ́hún lòún ń ṣe ntọ́lọ́hún ò sì bẹ́ẹ̀ òun ní ń ṣe ẹ̀mí ọmọ nìyẹn generally pàtàkì jùlọ ẹ̀mí mùsùlùmí ó yẹ ká dá huruma rẹ̀ padà káwọn èèyàn mọ̀ pé ìtẹ̀jẹ́ ní ìtẹ̀jẹ́ èèyàn sílẹ̀ kìí ṣe ń tọrọrùn o kọ́lọ́n kọ́ mọ́sá sọ wa ń bẹ̀ minal asbab ọ̀pọ̀lọpọ̀ àwọn asbab yìí ti jáde nínú àwọn ọ̀rọ̀ tí mo ti ń sọ pẹ̀lú àpẹẹrẹ níwọ̀n bá àsìkò tó kù
màá fẹ́ mẹ́nu bà àti mọ mọ̀dọ́hírù kí làwọn àpẹẹrẹ àmọ́ àwọn sábàbí rẹ̀ ǹjẹ́ oògùn kan bẹ tí Islam kọ́ wa pé àṣà sí àgùrò àṣejù níwọ̀n ba àsìkò tó kù. àkọ́kọ́ nínú ìlàjù ọ̀nà tá a fi lè tírètì àrùn yìí torí wàláhì àrùn ni o òun ni pé kíkó wọ́n wà sincere pẹ̀lú ara ẹ̀ ìbéèrè tí mo fẹ́ béèrè yìí lọ́ọ́ bira rẹ̀ ń lé wí bàbá kó kalẹ̀ sheikh wípé ìsìláàmù ní àṣejù ní àṣetò ní sẹ́mi mẹ́tẹ̀ẹ̀ta náà ni èwo lọ́lọ́run fẹ́ ń bẹ kéèyàn wà sincere pé èwo ní kíni èwo lọ́lọ́run fẹ́ kí n kọjá àlà lọ́fẹ́ ni àbí kí n dúró lójú àlà rẹ̀ eléyìí tí ò rújú pẹ̀lú ẹ̀rí tí ń kà fún wa nínú al-Qur'an al-Karim àti sunna anabu Muhammad sallallahu alaihi wa sallam nísìn ni pé gẹ́gẹ́ bí mo ti wí nípìlẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ń tanra rẹ̀ ló kù ìsàséjú ẹ̀sìn bọ́lá ń bá tiẹ̀ yọ̀ǹda yẹn tí ò bí ọ pé èsè tó tún tó sàséjú má níran kan pé yóò mú ọgbà ládàá kan lọ́dọ̀ Ọlọ́run bí ìgbà tí èèyàn bá ṣiṣẹ́ kọjá bí wọ́n rán yẹn náà ni kọ́dà láwọ̀ ọmọ ẹ̀dẹ́ yẹn náà ẹ̀mọ̀ bá lè sọ fún pé ta ń bẹ̀ ọ́ lélẹ́yìí kọ́dà bọ́ da ni mo bẹ̀ ọ́ ni. ó yẹ ká kọ́ gbà nù ọkàn wa pé ní ìsàsíjú nù ẹ̀sìn Ọlọ́run ọ̀bẹ wa o kí làwọn ẹ̀rí eléyìí lẹ́rìí tó pọ̀ nù al-Qur'an al-Karim nínú àwọn ẹ̀rí tá a fi rí bẹ́ẹ̀ nù al-Qur'an ni pé nínú Suratul Baqara wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada'a 'ala an-nas wa yakuna ar-rasulu 'alaykum shahida Olúwa ní bá ti sẹ́yìn àlùmọ́ Nabi ja'alnakum ummatan wasata àni ẹ̀jẹ̀ àlùmọ́ tí ó wà láàrin déédéé minnu wasatiya ìtumọ̀ wasatiya pọ̀ àmọ́ nínú wasatiya ni pé ní baynal guluwi wat-tafrit bayna at-tafrit wal-ifrat láàrin àìṣe ètò àti àṣejù àárín ẹni Islam wa ja'alnakum ummatan wasata nínú àwọn ẹ̀rí tí ó fi yé wa torí pé a gbọ́dọ̀ àfi téèyàn bá wà convinced pẹ̀lú eléyìí ń pé Ọlọ́run ọ̀ràn mi mo rò pé téèyàn bá rí yìí ń mú kó gbogbo àwọn ìlàjù oògùn yòókù yóò máa tẹ̀lé bọ̀dà àkọ́kọ́ ni pé kéèyàn ọtí ẹ̀ bí rẹ̀ náà gbẹ́ dàkún ṣé èwo lọ́lọ́run ràn mí ná kí n dúró lẹ́nu wà bá rú ìdúrà àdọ́gba akóredé ṣe yìí ni àbí kẹ́mi ọ̀ cross aha lójú ayé anabi wa Muhammad sallallahu alaihi wa sallam wọn là anabi rí arákùnrin kan ó dúró nùrùn ó tó kó jókòó tó yẹ kẹsì ó ti ròyìn kó jókòó ó gba àwọn èèyàn rí kóòrùn mú ẹni tí ó fi nǹkan borí rẹ̀ ẹni tí ó taṣọ ẹni tí ó bọ́ sábẹ́ kínní òun yẹn fi ń lẹ o ó dúró nínú oòrùn wọn tún wá súnmọ́ ó ní kó dòun gbáwẹ̀ ó di mélòó ó dúró ó yẹ kó jókòó ẹsẹ̀ yẹ ó ro kó jókòó inú oòrùn gbogbo èèyàn ń fi nǹkan borí ó ní kò ní ìdí bó ṣe wàá mú mi àwẹ̀ ń bẹ wọn là nẹbi níbo jẹ jíjẹ wọn ni ada Abu Isra'il ó kọ rẹ̀ Abu nadara an yakuma wala yaq'ud wala yastadhilla wa yasum pé ọlẹ́rìí fọlọ́ọ̀ ni ìdarí tí ń ṣe wọn àdéhùn àrùn wọn àtọ́lọ́ọ̀ ni ọbọ̀lọ́ ni májẹ̀mú ni kí májẹ̀mú wọn àtọ́lọ́ọ̀ òun ò ní jòkó bó tilẹ̀ wù kẹ́sì oró òun tó bó sì tilẹ̀ wù kó òun mú tó òun fẹ́ fi sin lọ́hùn ni òun ò ní ẹnìkan má bá wọn bẹ̀rẹ̀ lábẹ́lẹ́ ẹ̀ ta sọ sí wọn lórí o bóun ó sì ṣe máa gbàwẹ̀ ní lórí ìdúró tí sinú ètò kí ni ìwọ́rò pa ànábì ó wì ń jọ náà yóò gba àṣà ibẹ̀ ó àwọn ẹni ọlọ́ọ̀ni ó lè wà ní aka ẹlòmíì gbé nígbà tí yẹn bá fi bá a débẹ̀ o ntí ó jọ ansa ntí mo ní kọ́ lọ bírẹ̀ nu o èwo lọ́nà ń bẹ̀ o gbé sí ànábì o sallallahu alaihi wasallam ànábì ni ẹ sọ fún Abu Isra'il lèyà kan kọ́ lọ jòkó o wali yastadhil kọ́ wa ntí e borí o wali yutimma sawmahu àmọ́ kọ́ máa gbà wẹ́ rẹ̀ lọ
èyí tá a ràn nù èyí tó jẹ́ sínú àmọ́ orí yín sẹ́rí pé ó ti gun kiri kọjá ewé èyí wọn ànábì ti kọ́ wa lẹ́kọ̀ọ́ wọn náà ní kọ̀ndẹ́mù gbogbo séèyàn gbogbo nǹkan ànábì ẹ jẹ́ ká máa read between lines ànábì ò pé olùsí lọ àwẹ̀ òsìwò lọ ńgbà tí lọ́ọ́ jòkó lẹ́sẹ̀ bá ń rọ o ẹlòmíràn ni ọ láwẹ̀ torí bídíà lọ́ọ́ jòkó òrùn yìí sì kọjá ntẹ́nì kó pé wọ́n mọ̀ fún un ní ọ̀mbrẹ́là olùwàǹtẹ́ ìborí o àmọ́ wọlé yóò ti mọ́ ẹgbà wẹ̀rẹ̀ àwẹ̀ dà èyí wọn jà máa mọ̀ pé kí lọ́lọ́run bẹ̀ wá ṣé bọ́ bá ṣe nírẹ̀ látọ̀ ṣàṣejù tó lè gbà ládàá kálá bọ́ bá rí bẹ́ẹ̀ anabi ọ sọ fún Abu Israel gbà ránkà dédé àbírú yín náà anabi ò wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam hadithi mi kuma wa huwa hadithun sahih wọn làwọn kan wà lórí ìrìn àjò òtútù wa mú irú náà yẹ nísìnyí bẹ́ẹ̀ bá sì mọ ọyẹ Mẹ́kà àti Mẹdínà kò sí fi wé aha ọlàlà mẹjúmọ gẹ́gẹ́ bí ọmọkùnrin àsìmọtúmọ kéèyàn ọ lálà irú àlá téèyàn fi máa wẹ ńgbà tá a fà jí a fà rí i pé omi yìí kọ ọ̀pọ̀ rìwáyà méjì lọ wá rìwáyà kan ní kọ́dà níbi wọ́n ti ń lọ àwọn ẹnìkan lẹ̀ lóko orí rẹ̀ tún bẹ́gẹ́ rìwáyà kan nù àmọ́ rìwáyà tó wà nù Sahih ibn Hibban wa Sahih ibn Khuzaimah òun ni pé òtútù kàn mú ó sì jí bẹ́ẹ̀ láàárọ̀ kọ̀ wá lé wẹ̀ pé èmi ní fi omi yìí kanra òun yìí sì sáfà ọba bí àwọn tí wọ́n jẹ́ àfà pé dúnàlí rọ́ọ̀sọ̀tà ẹ̀rọ kún sáyé ń bẹ kéèyàn ọdọ́gbọ́n sí o àti fomi yìí tọ́ ọ̀daràn jánaba ọmọ tó ń wí mẹ́ẹ̀mẹ́ẹ̀ jùlọ ka rúkṣọ àwọ̀ mẹ́ rúkṣọ kan ta ni ọ̀wẹ̀ ta ló ní ọ lálàá ọ̀wẹ̀ ni o sì gbọ́dọ̀ mẹ́kirun tọ́ arákùnrin ìbánitọ́ mo ṣe pé bọ́lọ̀ ti wọ́n wí fún un pé bọ́lọ̀ ti fẹ́ nù àsọlọ́hún ò wí bẹ́ẹ̀ arákùnrin ìbá gbomi lóòótọ́ ọlọ́ọ̀bá luwẹ̀ ọwẹ́ ọbọ̀sálì kìámà nbẹ náà àdìsí o sàǹkó ó yí àwọn náà lọ́wọ́ ó di bí wọn bá délé wọn kẹjọ wọn ó rò pé ó sì olóhùn ọwẹ nífa anabi wa béèrè pé kí ló dé tó fi wẹ̀ ó ní ó lálàá ni ń gbọ́ wá lálàá ńkọ́ nkodo sì bí wọn gbé àwọn kan lọ́wọ́ béèrè pé ó bí àwọn kan pé wọn làwọn oníkọ sọnà kan bẹ́ẹ̀ bá dáná jánábà yìí wẹ̀ ni ọ̀nà wo lọ wá ẹgbẹ́ kí lè anabi wíńdọ́ náà anabi ni qataluhu qatalahumullah wọ́n sì pa yẹn ni pé wọ́n sì ṣe sábà bí ikú rẹ̀ qatalahumullah anabi sẹ́pẹ̀lẹ̀ wọn nítorí pé ntọ́lọ́wọ̀n ọ̀ràn wọn àwọn rò pé àwọn gbà no bóde yóò ṣe wẹ̀ jánábà yóò dáná jánábà yóò alóhùn ní wẹ̀ wọ mùsùlùmí anabi ní kí ló ṣe wọn ó ti tó kó ṣe táyà múmu kó sì máa kírun ẹ lọ ẹ̀sìn tọ́lọ̀ ń fi ràn wọn nù inna ad-dina yusr wa lan yushadda ahadun ad-dina illa ghalaba nínú hadithi mi tó nù anabi ní rọrùn lẹ̀sìn yìí o ẹnìkan sì ní fa ẹ̀sìn yìí lé òun ní ọ̀padà sú ẹ̀sìn ọmọ lọ́njẹ́ torí náà mo rò pé gbogbo àwọn ẹ̀rí wọ̀nyí ń fi yé wa pé ọlọ́run kìí ṣe kókókó ni ọlọ́run bẹ̀ wá o ntọ́ sábẹ́rẹ̀ pé bó la nẹ́bi dúró sallallahu alayhi wa sallam bó o bá ti dúró lórí yíyún kàfáàkà ó ti tó ọ. náà nínú ọ̀nà tá a lè fi wá oògùn sàásì ọ̀rọ̀ àṣejù nínú ẹ̀sìn pàtàkì jùlọ ńgbà náà ti jó lórí kókó bó ti jó lórí kókó yìí lórí bẹ́yìn ọba parọ́ lókù kọ̀sẹ́ tí ọmọ pé gbùlùwù ń bẹ́ ń ta tọpọ̀ àṣejù ń bẹ́ ń ta Nàìjíríà yà àti bòmíì náà akéésì gbogbo àwọn tí tẹ́rùbí àwọn ọmọ ń bẹ lọ́wọ́ wọn igi tútù wọn ló dùn ṣe kínní ó dùn tọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbùlùwù gbẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn aláṣejù iṣẹ́ òun lẹ́ẹ̀fì rí i pé wọ́n wí bẹ́ẹ̀ bá mú wọn Yorùbá ní bẹ́ẹ̀ bá ń gbé wọn lọ́wọ́ wọn ó tún wọ́n mọ̀ bò ká bẹ́ẹ̀ bá ti ń yọyàn yìí wọ́n sì tún rí wáyù ṣètọ́ ní méjì ó tún pé ẹ tún gbé léyìí náà fún wọn
àmọ́ dá bàbá lè tètè ṣe sọ́vé láwọn ilé kéwu wa àwọn ilé ìwé wa kọ́dà láwọn ilé ìwé ẹ béèrè kí láfa ya rúkè wọn kọ́ wọn kọ burú o ká tètè wọn ní kékeré ni wọn ti máa ṣe kíní kan roko tọ inú tó yẹ ká mójútó iktishaful guluwil fikri mubakira kí bàbá ó pe ọmọ ẹ kó ju àwọn béèrè kan sí àwọn jama báyìí ṣé ìkìlọ̀ tiẹ̀ ǹjẹ́ wọn bó wọn ń ṣe gbọ́ntọ́mọ rẹ̀ ń wí tọ́rọ̀pọ̀lọpọ̀ ló ti regret lónìí o wàláì ọ̀pọ̀lọpọ̀ kódà látàrí dáadáa ni òun náà ní mọ́mọ́ yìí lọ wá sí wọn òun náà ni ó mú lẹ́yìn pé wọ́n sọ̀rọ̀ ọlọ́run yà yìí nígbà tí wọ́n mọ̀ ẹnìkan sọ fún mi nínú àwọn gbólóhùn ti tòsí wáyà yìí tẹ́ni wá tọ́ wá rojọ́ fún mi tọ́ ọlọ́run ó yọ bàbá kò mẹ́ ó lòun mú dádì òun lọ bẹ̀ òun kò mẹ́ tẹ́ bàbá òkú ó ti wọnú ẹ̀jẹ̀ bàbá àfi kéèyàn ó tètè torí pé wọ́n máa wí tí wọ́n máa jọ pé tọ́lọ́run ní tànẹ́bì ní irú èyí tí Abu Israel rò pé tọ́lọ́run lòún ṣe yìí kọ́lọ́run ṣamọ̀nà wa o nínú ọ̀nà tí a lè fi wá oògùn sí alugolo àṣejù òun ni pé ẹjẹ́ awọ́ náà níbi àwọn wáàsí wa irú èyí tí Siratu Mustaqim ṣe yìí irú dárísù wa irú iléèwé wa bọ́sẹ̀ kọ̀ọ̀kan ẹja máa sọ̀rọ̀ ń pantá ń wí pé bàbá ti sẹ́rí ṣètọ́nì ni àwọn àlùfáà ní nílọ́ọ̀dọ̀ wàsíwàsù ni wọ́n ti sọ torí nínú àṣìbá nínú madhari guluwi náà ní kíni ó ní wàsíwàsù wọ́n ní ẹni tí ròyìnròyìn ọmọ ẹ̀dá láàmú talẹ̀ mọ́ òun lẹni tẹ̀sí ń bẹ lára ẹ̀ wọ́n lé kílẹ̀ mọ̀tọ́ fà wọ́n ní sẹ́yìn rí kó lé ọlọ́ọ̀jà lé ńlẹ́ tí ò sí nǹkan bẹ̀rẹ̀ ẹni tí ṣètọ́ni tí ó ta lọ́fà wàsíwàsù ó ti rí pẹ́sì ń bẹ lára ẹ̀ ni gbogbo ẹni tí guluwu ọwọ́ ìfẹ́ ọlọ́run àtànẹ́bí ń bẹ lára ẹ̀ ni ìyún náà ní ṣètọ́ ni ó lò tí ó fi wá fà ó débi ewé ọba kọjá ewé but ara ń tí bóyá yóò máa ṣàánú wa ni pé báwọn yẹn bá ń gbọ́ láti gbàdégbà ẹni ọba ti ṣẹ̀ṣẹ̀ fẹ́ náà ti fẹ́ fa gungi yóò tètè máa mọ̀ pé eléyìí ti ń kọjá eléyìí ni ó mú mi rárá wa létí kí ló ṣẹlẹ̀ ń gbèsè ayé anabu Muhammad sallallahu alaihi wa sallam nínú hadith tó wà nínú Bukhari àti Muslim táàbì mọ̀ pé ọ̀rọ̀ gbólóhùn yìí ṣe ń tí a jiyàn rẹ o ọ̀rọ̀ àṣejù yìí ṣe ń tá a jiyàn o wọn láyé anabu Muhammad sallallahu alaihi wa sallam nínú hadithi ba'atha Aliyu bin Abi Talibin bidhahbiyatin faqasamaha bayna arba'a bayna al-Aqra' bin Habis al-Hanbali wa bayna Zayd at-Ta'i wa akharin ibi tí mo fẹ́ lọ mbẹ kí n tètè lọ wọn ní anabi sallallahu alaihi wasallam Ali bin Abi Talib fi nǹkan kan ránṣẹ́ nù nǹkan tó jẹ́ tọ́ gbogbo mùsùlùmí anabi wa pín láàrin àwọn mẹ́rin kan àwọn kan wá wò pé àwa ló yẹ kí anabi ò fún ní kinní yìí àwọn tó wá lọ fún yìí àwọn eléyìí gan ọ̀tá ìsìlámù díẹ̀ ọ̀rẹ́ ìsìlámù díẹ̀ ni wọ́n anabi wa ń sọ fún wọn sallallahu alaihi wasallam gba bẹ́ẹ̀ ni innama ata'allafuhum aya Qur'ani náà ní implimenti Olúwa ní wal mu'allafati qulubuhum bẹ́ẹ̀ ti wí wọn mọ àwọn eléyìí pé ọkàn wọn níyìn lọ́hùn ni àmọ́ ẹja fi fa ojú wọn mara anabi ṣàlàyé bẹ́ẹ̀ fún wọn wọn nígbà anabi ti ń sọ fún sẹ́mi ntí mo fẹ́ fà yọ̀ ń bẹ̀yẹn ni pé guluwu lè fẹ́ dé sí ọ̀pọ̀lọpọ̀ wa náà àmọ́ bí tẹ́yìn ó ti mọ̀ pé tòun ò tí ì kọjá là ní pé bọ́ bá ti gbálà yìí ọlọ́run àtànẹ́bí kò sì ṣe kínní ok bó ti rí nù àmọ́ ṣe ra wọn tí ó ti kọjá là yìí wọn ó tún mẹ́rin mi wá ni wọn lárakùnrin kan bá dé rawil hadithi júwe rẹ̀ ó ní nati uljabin ghairul aynayn mushriful wajnatayn kathul lihyati mahluqur ra'si waqala ya Muhammad ittaqillah lárakùnrin kan bá dé irùngbọ̀n rẹ̀ pọ̀ ọ̀fàrí gbogbo bó ti rí ni wọ́n júwe rẹ̀ ńjọ́ náà ojú rẹ̀ dín ntí ó wí fún anabi ni pé ya Muhammad wa Muhammad ittaqillah bẹ̀rù Ọlọ́run kéyì ọmọlẹ́yìn anabi ọmọ ẹlẹ́nà kásá anabi pé bẹ̀rù Ọlọ́run
ọ̀pọ̀lọpọ̀ náà kọ̀sá nẹ́bí láyé má lónìí àmọ́ bí baba Albani máa ń bẹ láyà rẹ̀ jọ nà kasi náà pé ya Muhammad Nasir ẹni tẹ̀ ń jó tíra Ibn Hajar ná gbogbo orú àwọn nǹkan báyìí ńgbà tarakùnrin wa wí tó wí tá anabi ni wayhak gbé fún ọ èmi ni bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ mi ò bá bẹ̀rù Ọlọ́run ta ni ọ bẹ̀rù ẹ̀ àyà mánu ni Ọlọ́run ti ń bẹ ń sẹ́mọ̀ ọ̀fẹ́ mi balẹ̀ sí mi gbé ní wíwíkúwí ẹ̀yin ọ̀wá nígbà mi gbọ́ pé wọ́n ní Khalid bin Walid bá ní anabi dákun yọ̀ǹda fún mi kí n yanjú eléyìí famana anabi náà filẹ̀ ẹ̀yin náà kọ́ jẹ́kọ́ o ègbè tá à ń wíyà wá pé kẹ́nìkan máa sọ kọ́ máa dá sẹ̀rí àfọ̀yàn lọ́wọ́ rẹ̀ o ẹ̀wọ̀n tí Khalidu ní ìdán lè à béèrè authority lọ́dọ̀ ẹni ó ní ni anabi yọ̀ǹda fún mi anabi sì ní òsì ó sì dákẹ́ kò tún ní lọ́ọ́ dènà dé mọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́kọ̀ọ́ débẹ̀ yóò tún ti ṣe túmọ̀ àfa àwọn pé bóyá ti bùn wọ́n ní nǹkan ni náà fi ní káfílẹ̀ káfíkínilẹ̀ ẹni tó wí nǹkan báyìí àtìlẹ́bìrú ẹ̀ lẹ̀ ẹ má dá àwọn sheik lóhùn àwọn sheik náà ti ń ṣe kíní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Khalidu dákẹ́ gbà Ọlọ́run ti gbé anabi ti ní ọ̀sáyé òun anabi wa ni tó dé tí mo fi ní ọ̀sáyé inna min dhihi hadha bàdé ti ti wá nù inna min dhihi hadha qawman yaqra'una al-Qur'an la yujawizu hanajirahum yamruquna min ad-din kamuruki as-sahmi min ar-ramiyya anabi ni kò ní pín lórí ọkùnrin yìí o àwọn kan jáde látara rẹ̀ àwọn kan ń bọ̀ lẹ́yìn eléyìí min aqibi hada qawmun yaqra'una al-Qur'an wọ́n má al-Qur'an ké ìyẹn ni pé ìyẹn lè ma kéwú kó sì jálá sí i àmọ́ o anabi sallallahu alaihi wasallam ní la yujawizu hanajirahum kò tayọ gògóńgò tí wọ́n ti ń ké jáde náà ìyẹn ni pé kò sí fáhámù kò ságbọ́yé kí lọ́lọ́run wí gan-an níbi al-Qur'an tí wọ́n ń ké yamurukun anabi ni yamurukun amina diin bí wọn ti máa wọnú ẹ̀sìn wọn máa jáde kó mẹ kamuruki sahami mina rọmiya bí bàtà tafa sí ẹran ẹgbẹni sẹmọ kọfọ ní dúró rẹ islam ra wọn lára lóòótọ́ àmọ́ bí o ti wọlé náà ní tó ń segin ní tó ń jáde sẹ́rí pé gbogbo eléyìí táwọn rí kéré ńgbà tẹ́nìkan bá lè dúró kọ́ ọmọ ifá anabi gbé ọgbọ́gẹ́wò ìtàkìlá ọwọ́ ipa anabi ọgbọ́ yìí nánu ìtumọ̀ ẹ̀ nánu pé zọ mọ́tọ́lọ́ tó rán ọmọ ni gbogbo wọ tí àyà rẹ bá dìde bẹ̀ náà kéèyàn kó fi èsì rẹ èyí tó ń rìpíìtì ẹ̀ àwọn àlùfáà súnà àpé màsúmù ni wọn àmọ́ níbi wọn kéde kí gbogbo ayé tó gbà pé àfáà ni wọn sẹ́rí gbogbo àwọn ádàbù yìí là wá lose it's unfortunate ẹ jẹ́ n tún fi baba Albani sàpẹrẹ kan ọmọ kan wá bí baba Albani ní béèrè kan lọ́jọ́ kan ọ wá bí wọn baba wa ní àwọn ò lésì fún ìbéèrè rẹ yìí ọmọ yìí náà tí ó ti kájúra tí ó pọ̀ tó gbé baba bọ̀ kíní kan ṣe nǹkan bá ẹ ṣe wí báyìí torí pé inú àdìsí báyìí náà lẹ́kọ́ ọ̀sà àròjọ òun lọ kẹrin baba wa ní gbogbo ohun tó wí òun lèmi náà mà àmọ́ ọmọ tí ò lè jẹ́ kí n wí nǹkan kan ni pé sórí mo ti dákẹ́ lọ́hùn ẹ dákun ẹ gbọ́ àwa sábàbù àwọn àdáàbò náà àwọn ẹ̀kọ́ téèyàn fi lo kéwù nù pé mo ti dákẹ́ lọ ni n tí mo ronú lọ ni pé man qala bi hadha al-qawli mina as-salaf pé kó tó kìn mí náà sírù táwọn wúru eléyìí rí nínú àwọn tó ṣáájú òun ò rí àwọn wò sùn nínú àwọn sọ̀hábí ànábì àwọn ọ̀rẹ́ ni ó wí rí àwọn wò sùn nínú àwọn tó tẹ̀lé wọn làwọn fi láwọn ò ní táwọn wí ó lè fáwọn káwọn tó wí nǹkan kan nísinsìnyí kéwù tẹ làwọn mọ̀ lónìí ni tí táwọn ọmọ baba Albani ní wí bá wọn o ẹlòmíín fatiwa tí ó yẹ kí wọn kó gbogbo àfa àyè jọ sí yọkàn tá a gbọ̀n náà ní yọmọ wa da yẹrù lọ gbáà kọlọńkọ sànù wa torí náà inú eléyìí náà ń bẹ nínú tá a lè fi tọ mọ̀rọ̀pọ̀jọ́ ti lọ ká dó báyìí náà insha Allah ta'ala but mo fẹ́ wí ẹ̀jẹ̀ ń fi nọ́ọ̀tù ẹ̀yọ̀ kan ikùn ó ṣe pàtàkì àti sọ níbi ìjókòó kan tá a ṣe ń jò ní ọ wá wù mí kí n sọ ń bì náà isha'atu thaqafatil hiwar isha'atu
thaqafatil hiwar ṣe rárá tí aṣàfẹ́kù rẹ̀ tó sì yẹ ká yè padà òun ni pé kódà kò burú abáwí bẹ́ẹ̀ ká wo báwọn tí àwọn ń wé lápèjúwe kì í ṣe dandan pé bàbá bá ti láàfà ni pé encyclopedia ni kọ gbogbo ẹ̀ lọ́gbọ́dọ̀ mọ̀ kò lè gbàgbé kò lè sì wí torí ntọ́ kó bẹ́ẹ̀ lómi dòní ni pé ntọ́ wí lánàá kò fẹ́ pé òun ò wí mọ́ lónìí èyí tó wí lánàá sẹ́ kò fẹ́ padà tún dé wájú àwọn ọmọ kéwú mọ́ kó pé ìta wí lánàá wọn o kò rí bẹ́ẹ̀ mọ́ yọ wà mọ́ àtúmọ̀ náà bọ̀tẹ̀ bírò yìí ń bá ti mọ̀yàn la kò dáa nínú tí a lè fi sògùn gbòlúwò ni pé kéèyàn ó tírèèni ààrẹ ó tírèèni ààrẹ láti má ti ju pé èmi ń gbẹnu ọlọ́run sọ ni o kí n tèmi mo rò pé báyìí ni ó wí ni kò sì wí bẹ́ẹ̀ báyìí ló tún wí pàtàkì jùlọ jẹ́ kí sàkọ́fà ìwárò ọ wà ìyẹn ni pé sàkọ́fà pé a lè dáyálọ́gì kí ni ń bẹ lọ́dọ̀ tìyín kí lẹ́yìn kí ní ẹ̀rí tìyín ẹmu tìyín náà wà gbàjọ alimami Shafi'i ni máa sọ pé wọn ọba ẹnìkan ṣe fanfàrí lórí ọ̀rọ̀ ẹ̀sìn illa tamannaitu an yukhrija Allahu al-haqqa ala lisani Shafi'i ládùú àmì tí n bá ń bá yẹn ṣe fanfẹ́ ẹ̀sìn ni pé ọlọ́run yóò tó jáde lẹ́nu ẹ̀ kémi Shafi'i ọmọ tí ń mọ̀ tẹ́lẹ̀ ewúrẹ́ wa ń bá lọ nísìnyí pé òun kẹ kò gbọ́dọ̀ borí wa pé no tọ́ba ní tún lọ wo àdìsí kíní kan báyìí táwa náà sì mọ̀ pé al-haqqu ma'ahu torí náà kéèyàn ó tẹ̀rẹ̀nà rẹ̀ lórí eléyìí wọn o Ọlọ́run bá ní kí àríṣe bẹ́ẹ̀ insha Allahu ta'ala gbogbo àwọn àfimàdọ́hìrò àti asibáàbò yìí Ọlọ́run ó jẹ́ kó dópin eléyìí tá a wí náà Ọlọ́run kó gbà lẹ́sìn àtẹ̀ntó wí àti àwa tá a gbọ́ Ọlọ́run kó jẹ́ kó wúlò fún wa ìní fẹ́ ju máikrófóònù yìí lẹ̀ láì sọ nǹkan kan min hadithi sáà ńgbà pípọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àṣejù láti ẹ̀ ń sọ kó wa náà lọ́gbọ́n tó ṣẹlẹ̀ ń Zaria ní ọ̀sẹ̀ tó lọ yìí ẹni tí ó bá sì ti gbọ́ kó béèrè àbí kó gbọ́ báyìí náà àwọn tá a ti ń kira wa ń lọ rẹ̀ láti jọ yìí àwọn Ṣíà ẹgbọ́n tó ṣẹlẹ̀ láàrin àwọn àti ìjọba èyí tó wá báyàn nínú jẹ́ ni pé lẹ́nu gbẹ́rẹ́ tó ṣẹlẹ̀ ń Zaria ọ̀hún olórí wọn ní ìránù ti pè olórí wa one foreign affairs minister wọn ní ìránù ó ti pè foreign affairs minister ti wáyà yìí olórí parliament wọn ti kọ lẹ́tà sí Yakubu Dogara olórí representative wa wọ́n ti sọmọ ambassador Nàìjíríà tí ń bẹ ní Tehran pé kó wá wí tẹnu ẹ̀ sọ fún àwọn ìjọba rẹ̀ ànígbà o kádàdó bá wọn. tí ń fi hàn pé ní ọ̀rọ̀ ẹ̀sìn lásán kọ́ ọ̀rọ̀ nǹkan mi ń bẹ ń bẹ torí kọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mi náà àti ń kìlọ̀ fúnra wa ti pẹ́ pé ẹja mọ̀rú ẹ̀sìn táwọn ọmọ wọ́n bá gbà gbogbo ẹni tó bá ti lè yanu tó wí fún tẹ́sítì ọmọ rẹ wò pé Aisha tí ọba rí tó dákẹ́ tí ò sí rọ́bì Allahu àdàkẹ́ ọgbọ́n tí mo wí ni òdodo ni o ń lọ́nu o àbí Umaru sàkínni ọgbẹ́rọ̀ rọ́bì Allahu torúkọ àwọn ni wọ́n gbà pé gbogbo àwọn aṣáájú wa táwa ń bàbàrà yìí ọmọ ta ni wọ́n ń sì ná ni wọ́n yàn jẹ́ gbẹdẹgbẹ ni wọ́n ẹ̀rí bọ́lọ̀ ń sì ti ń yẹ̀yẹ́ àwọn náà torí náà ẹ dákun ipò lọ́dọ̀ tí wàá yàn yín àmọ́ ọlọ́mọdé wọn pọ̀ káwa náà ó múra kọ́mọ nkálukó múra torí wọ́n ti wà nílọrin wa yìí náà o bàbá ti mọ bàbá ti ń pè ọmọ rẹ lọ bì kan irun tó tún fi mọ̀ bọ́mọ rẹ bá ti fẹ́ sálámà bí irun tí wọ́n ń sọ báyìí tó fẹ́ sálámà ara wọn nu o àbí ń di òkúta kí òkúta tí ọmọ fi lérí mọ̀tọ́ irú tiwọn náà nu bí wọn bá ti rí yíwọn kí tí o tó sọ́ra àwọn tí ó débi tó dé yìí náà báwọn náà ti bẹ̀rẹ̀ ní kí wọ́n tó máa wá fi nǹkan míì kún fún wọn tí wọn ò ríra wọn yọ ọmọ ń bẹ̀ ọlọ́run kọ́ mọ́ sàṣàánú wa o kọ́ mọ́ jà á sì ṣe o nípa ọ̀rọ̀ àwọn Ṣíà yìí ẹ jẹ́ ń sọ nǹkan kan tí mo gbọ́ lọ́dọ̀ àfa kan
wípé béèyàn bá tiẹ̀ ń jiyàn pé ẹ̀sìn ṣíà dà bí ọ̀dà wọn láàfáà kan nínú àwọn àlùfáà tó ti lọ wọn láwọn ṣíà ń lu wọn tí àwọn náà ń pa wọn àwọn fẹ́ràn alùbẹ́ẹ̀tì ni àwọn fẹ́ràn kíníkan aráàlú ànábì ni sallallahu alaihi wasallam wọn láàfáà yìí wá sọ wọn ń jọ kan bí tí wọn jókòó sí ọwọ́ afẹ́ gbàbẹ̀ kọjá àfáà wa bọ́ bàtà lẹ́sẹ̀ ọbọ̀ bàtà òfin ọ̀ àbíà ọwọ́ àgbà àárín wọn kọjá wọn ò gbà kí làáfàá yìí ń ṣe yìí àbàtà ti jẹ́ ní lábíà yín kéwó lẹ tó ń ṣe yìí ẹ̀yin ń súnà yìí yá ẹ má bínú o mo gbọ́ pé wọ́n láwọn kan tí wọ́n ń pè ní ṣíà wọ́n ti wà nílùú wa yìí mo sì gbọ́ náà tà pé lójú ayé ànábì sallallahu alaihi wasallam pé báwọn yẹn bá ń kọjá níbi táwọn ṣíà bá ń bá tí wọn bá mójútó bàtà wọn ṣíà máa dín bàtà kù ní lóde ń kó bàtà mẹsàbíà ẹ má gbọ́ àwọn gan wọn kọ́ dìde pé kí lè máa sọ lẹ́nu tẹ́ mọ̀ yìí kí ni ń jẹ́ ṣíà láyé ànábì tẹ́ máa parọ́ tí láyé ànábì ní ṣíà ti ń kó bàtà sọ fún ọ pé ṣíà ń bẹ láyé ànábì tẹ́ máa parọ́ kò sí ṣíà láyé ànábì ìmúlẹ̀ tí wàá mẹ́sìn tí wá. Assalamu alaikum. wọ́n fẹ́ sọ̀rọ̀ gbólóhùn kan. bisimilahi wa salatu wa salam ala rasulillah láì ní gbarawa ní àsìkò ṣe rí ọ̀rọ̀ tí àwọn dr alárè mẹ́nuba wẹ́rẹ́ nípa ti ṣíà yẹn ẹ rí i pé sẹ́ńtà wọ́n ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ṣíà ní àwọn ọdún tó pọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn sẹ́ńtà súnà míì náà ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ṣíà so nǹkan tí ó lágbára púpọ̀ ni ká kọ́kọ́ wo bí ṣíà ṣe ń kírun ní ìparí tó bá fẹ́ kírun ìkírun yẹn kọ́kọ́ yàtọ̀ ní ìparí tó bá fẹ́ ṣe àtáyá nínú àtáyá rẹ̀ ni pé ọlọ́run o bá ń sọ sàlátù fún sẹ́lá Muhammad o kọ́ bá ń kẹ́ òun àti àwọn ará ilé rẹ̀ kọ́ wá bá ń làánà òòṣà ńláńlá nínú àwọn òòṣà Quraysh àkọ́kọ́ wọn ni Abubakar ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ni Umar ẹlẹ́ẹ̀kẹta òun ni Aisha tànàbí kú sórí ẹsẹ̀ rẹ̀ tànàbí fẹ́ kú sallallahu alaihi wasallam ó gbàyọ̀dá láàrin àwọn ìyàwó rẹ̀ pé ẹ dákun ẹ jẹ́ wọn máa tọ́jú mi lọ́dọ̀ Aisha gbogbo wọn sì yọ̀ǹda fún un gbàtánì bí ó wàá dákẹ́ the last minute ó kú sórí ìtàn Aisha àwọn ẹni yìí ó máa sọ pé ní gbogbo òrun ni o báwa làánà Abubakar báwa làánà Umar báwa làánà Uthman báwa làánà Aisha báwa làánà Hafsa ìyẹn Hafsa ọmọ Umaru tí í ṣe ìyàwó ànábì ní gbogbo òrun ìkànnù ẹlẹ́ẹ̀kejì téèyàn bá fẹ́ wọnú Islam lọ́dọ̀ Shia ṣáádà mélòó làwọn máa ń ṣe méjì ọkọ ni ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadar rasulullah náà bá tán pé mo jẹ́rìí pé Ọlọ́run bẹ́ẹ̀ yọ kan ṣoṣo ní torí ẹ̀ mo fi wọnú Islam mo jẹ́rìí pé sẹ́ńlá Muhammad òjíṣẹ́ torí ẹ̀ mo fi wọnú Islam lọ́dọ̀ ṣé àwọn òfin méjì yòókù kún pé ní ọ sì jẹ́rìí pé ní Ali òjíṣẹ́ Ọlọ́run ni waliyullah ọ sì jẹ́rìí pé ní Abubakar àti Umar àti Uthman àti Aisha àti Hafsa finnar pé báyìí bí ọ̀sẹ̀ ń jẹ́rìí lọ́wọ́ báyìí o inú náà ni wọ́n wà wọ́n sì ti wà lọ́rin náà o. Assalamu alaikum. ẹ dákun gbogbo àwa bàbá tí a wà níbí àyè àtẹ̀yìn ìyá wa wọ́n ti ní tá a bá délé ká ṣe ìdánwò yìí fáwọn ọmọ wa ká béèrè o àwa tẹ ẹjẹgbọn náà tàbúrò náà gbogbo àwọn àbúrò wa ẹgbà ká fura sí wọn tá a bá délé ká béèrè tá a là Abubakar lọ́dọ̀ rẹ tá a ní Umar lọ́dọ̀ rẹ Ọlọ́run dákun kó ṣọ́ wa níbi àgbákò wọn o Ọlọ́run kó ṣàánú wa èyí tí a gbọ́ yẹn náà kọ́lọ́n kó jẹ́ sọ wa láǹfààní subhanaka la bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.